àti níbi ní ìnàbá tó ọba mọ̀ wípé alùpùpù tó ń ké òun kọ́ ni. Tọ́ba mọ̀ alùpùpù tó ké ẹ̀yìn tó lọ lọ lónìí, ó sì mọ̀ túmọ̀ rẹ̀. Kàdísà lẹ́dí tó túmọ̀ alùpùpù òun kọ́ ni, gbogbo táwọn àbá ti túmọ̀ rẹ̀ òun kọ́ ni. Ọwá ní yìí tó lóòní ìkọ́ lówó ṣe ìtọ́ fún ẹ. Èmi ń tèmi àti níbi ìlú ní ìnàbá ìwòwé ní ọlọ́mọdé yìí. Ilé ọ̀tọ́rọ owó, ìjọba fún mi, alhamdulillah. Àmá mọ́ sọ ọpọlọwọ́ bọ́bọ̀ ní láti rí kọ́mọ̀tò láti rí mi. Ìtí ẹ̀ tí wọ́n bá fowó ṣe tọ́bá ti tú láti kí n ṣe. Kọ́lọ̀wọ́ sáfì ìpẹ́ náà fún mi, kọ́mọ̀ fún mi lówó, tí mo fẹ́ fowó sí ìrìn mọ́ta kọ́lọ̀wọ́ fún mi. Ọmọ olówó dé, wọ́n olówó dáyé náà, wọ́n ṣẹ̀ṣẹ̀ dé. Ọ̀rọ̀ ń kọ́ lò láyé sí gbọ́ọ̀rọ̀ ní gbogbo ayé. Àwọn Síìnì, àwọn Cháínà lọ́kọ́ kórí owó ẹyọ pé kí wọ́n máa fi ṣẹ̀fọ́. Ibi wọ́n fowó ẹyọ sí ẹ̀sọ́ wà dáa. Iná ní ọ̀kan lọ́dọ̀ àwọn àpáǹtó wípé Ṣàlábò ni wá dáì, owó ẹ̀yọ, iná ni ṣé bí wọ́n tí ń fẹ̀sọ́ ni, wà á ṣe sọ́wọ́, ní lókò lọ́dọ̀ àwọn olóòsà lọ́dọ̀ ra ní lọ́bá wá di wípé wọ́n fi ń dínkù nǹkan púpọ̀. Nígbà wọ́n kò lórí èyí ni wọ́n bá wá rí àwọn olódò, wọ́n tọ́wà olódò wọ́n lò kára wọn òbí àti ẹ̀ẹ́sìpì ìsáwù odò torí owó fi fẹ̀sọ́ ní bá ń jẹ́ owó. Nígbà tó kúrò lórí ẹ̀, iná làtẹ̀sẹ̀ wá gbájúmọ̀ góòlù lágbójúmọ̀ sílvà ní ìjẹ́ bàbàrà. Ìfẹ́ yìí ń kúrò kí góòlù àti sílvà kúrò. Wọ́n bá jẹ́ pé pláǹtì ní pé pípa kánbẹ̀ yóò ṣe bẹ̀rẹ̀. Kò sí ó sì lè kú kò sí nǹkan kan ẹni tí ọ̀rọ̀ kò sí ní ọlọ ọbẹ̀ ẹ má bẹ̀rù pé ń fẹ́jú. Ẹ̀yìn ọ̀rọ̀ ìfẹ́ lọ sí ẹni tó sí ohun. Náà, gbàtí ń bọ̀ wá, góòlù àti sílífà ọwá ní jẹ́ pàtàkì ni wọ́n ń pè lówó ẹ̀kọ́ ni wọ́n fi góòlù àti sílífà náà sí. Ibi náà lẹ́yìn ìgbẹ̀yìn kó bọ́ wù mí. Nígbà wa lẹ́yìn dúdú lọkùnrin tún gbogbo olùsọ́nù, gbogbo ayé òdi ọkùnrin ìlú góòlù àbáwọ̀ èèyàn dúdú làálù. Wọ́n sì lọ́kùnrin ọ̀gbọ́dọ̀ lówó. Àlẹ́bí lọ́kùnrin ọ̀gbọ́dọ̀ lówó obìnrin lọ́rùn jù. Ayéta wá wà yìí, a ti dàápọ̀ mára wọn. A ń bọ̀ wá báyìí. Mọ́lọ̀ ń bá ní adé rẹ̀. Nígbà tí ó sí góòlù púpọ̀ mọ́, lọ́wọ́ wá di wípé wọ́n ń fi ìdẹ́ dípò góòlù. Wọ́n ń kò sí dípò ẹ̀. Wọ́n fi nǹkan bẹ́ẹ̀ náà mẹ́ta màdàlúyà wọ́n fi ń dípò ẹ̀. Nígbà tí yìí nìlọ́ ọ̀ràn mọ́ ni wọ́n bá kó tákàdá dé. Ṣé nǹkan tá ń tẹ̀lé owó nù? Àti ìfijọ́wọ́ ká sí ìwọ̀nyí lọ́wọ́ wá ti pé wọ́n máa hàn ní tákàdá. Wọ́n kò kú bẹ́ẹ̀ lọ́wọ́ wá ti pé àti tákàdá sọ̀wé dowó èyí tó ń tẹ̀lé bẹ́ẹ̀. Àti ìdílé. Ṣé tákàdá tí wọ́n máa bẹ́ẹ̀ tẹ́ tí wọ́n yà ń tẹ́ sí i? Kílẹ̀ ìwé náà làwọn àgbẹ̀dọ̀ lọ lágbègbè bàbàrà. Ní òun ló jẹ́ ká mọ̀ wípé kásìdéèdè ní ìnàfá. Ẹni wọ́n bá ní màkọ́ lọ fún ní nǹkan kan èmi máa ń gbé lò ìlà àti ìsàmá. Ọ̀sáàbùkù ń bì kan bí bá sàfà tó lọ ń bò yín mà tí ọ̀mọ yín mà tí wọ́n gbé nǹkan ní ìtọ́. Mọ́ra kàbá ńlá àkàbá. Ẹni tí ń bá tọ́gbọ́n ọlọ́run kí ń gbọ́rọ̀ ọlọ́run ní gbogbo ọgbà. Nígbè wọ́n ti ọlọ́run ọba ayọ́ kẹrí bá ti kú lè máa ń lá àwọn òṣàlá. Tọ́lọ́run ọba bá ti fún yóò yọ nínú.
máa kára kẹrọ wà tàfà ìlàkà máa kára wà ká. Olówó ní gbèjì fún ọ lọ. Abẹ́ ẹ̀ máa jẹ́jú fún ara ilẹ̀ ìwé olówó tẹ́wọ̀ mi. Èdè sí, téèyàn bá jẹ́ tayọ kò ní ṣe rárá. Téèyàn bá jẹ́ tayọ kò ẹ̀. Ọlọ́wọ́ sì lè rí pé torí kó wọ́n máa jẹ dúdú kọ́ máa jẹ kíkó. Kó dájẹ́ pé kí gùn ní ṣe gbogbo ìgbà. Ẹ bá tẹ́sán ní ọgbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀. Adíkọ́ máa di kíkòrò là, èyí jẹ́ kíkòrò gbogbo ọgbà. Ẹ̀ẹ̀dì lè fún ní bẹ́ẹ̀dì ẹmọ́sùn lẹ́lẹ́ ilẹ̀ ẹlẹ́lẹ̀ ní sùn bẹ́ẹ̀ sún bẹ́ẹ̀dì tó kíkọ́ padà dá ayé padà wípé kíní náà ara náà ó ti fara gbé ìdẹ̀kù púpọ̀ kọ́ lọ fara lónìí díẹ̀. Ọjọ́ ìpadà sórí lẹ́lẹ̀, gbogbo ẹni tí sùn bẹ́ẹ̀dì tí ó sùn lẹ́lẹ̀, ẹ̀rọ ọdún àwò, ẹ̀kẹ́ nílò ilé ẹ̀sùn lẹ̀wò, ẹ padà kọ bẹ́ẹ̀dì lẹ̀. Bẹ́ẹ̀ni gbogbo oúnjẹ bẹ́ẹ̀ni lé kàǹgbé máa fara àfẹ́yọ́ wà bàbá, ẹ̀láka máa fara wà ká, àníjẹ nǹkan dúdú, káwọn jẹun tó kù, àníjẹun. Táwọn kàdà jẹ ibi, àníyó, kéde ọmọ kàdà pa wá. Gẹ́gẹ́ bó ti di gbogbo ẹ ti jẹ́ bẹ́ẹ̀, ó ti wá ayẹ fún mímọ̀ kọ́ mọ gbogbo ẹ̀. Ó sì fà á láti. Ọwọ́ ìkí ọlọ́run ní ẹgbẹ́ lọ́wọ́ ọba bá fún tí ó bá rò dáadáa káàkiri. Àwọn ìyá tí mo náà àwọn àkàrà àti ìka. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا بالذي يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يزهرون ولبيوتهم أبوابا وسورا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك خير للمتقين. لولا يكون الناس أمة واحدة في كتابك يوم ابتجت الفتى لجعلنا فيه لبيوت سقفا من فضة ومعارج عليها يزهرون ولبيوت أبوابا وسورا عليها يتكئون وسورا عليها يتكئون وزخرفا. Ọlọ́run láwọn tí ó ṣe gèdè rí, òun bá kó tí wọ́n kí ní ń bẹ lówó tó òkúta ní góòlù, òkúta ní sílífà, òkúta ní gbogbo àwọn ìkárí, òun lòun wulẹ̀ gbé kó pupa, ọmọ ẹgbẹ́ rẹ̀ náà ni wá wù yẹ́ kó. Tó bá sí ilẹ̀ náà. Ẹgbẹ́ ń tẹ̀lé ẹ ti padà dálẹ̀ náà. Bí kì í bá tẹ́tẹ́ kí gbogbo àwọn tí ń pẹ̀wọ́ ọlọ́run tó ń sin lọ́run tí ó dè ní epo ọmọ lọ bá kan náà. Lẹ̀jà ńlá lè máa yẹ fún ọbẹ̀ rẹ̀ àmáni. Àwọn ọlọ́run láàbá ṣe fún ẹni tó ṣe kèké rí sọ́lọ́ wọn bá kẹ́ni láyé akẹ́ni àgbànípọ̀kẹ́ láyé níbi ìrìnkè ìrìn tó kù fún àmì ìfẹ́ bọ̀ sí. Àbáyé tó kọjá pé èyí tá à ń fi ń fi búlọ́ọ̀kù bí ẹ̀gbẹ́ ṣe kéde àkìbáwọ̀ pèsè rí lóhùn kọjá pé gbogbo ògiri rẹ̀ lóòlù ní òsì. Ó sì ṣe gbogbo bẹ́ẹ̀dì rẹ̀ ní dírámà. Ó sì ṣe kíní ìgòkè rẹ̀ bẹ́ẹ̀. Wà ní kúlù gálí kalẹ̀ máa mọ̀tá ọ̀la àyà ti dùn yà. Àmọ́ gbogbo ẹ̀gbá àdòbí rẹ̀ ayé ni bọ́ bá lò kì í tó wá. Àfẹ́ntọ́ bá lò dáadáa.
kéèyàn bá ń wo lówó lókèèrè olówó ti gbà wípé kò sí ìkẹ́kẹ́ tí gbogbo ayé ń wájú owó tí ń bẹ lọ́dọ̀ òun lọ òun sì ti ní ẹ lọ́dọ̀ èyí wá mẹ́lẹ̀ ní pé èmi ò sí mẹ́lẹ̀ tó ń wọ́ owó èmi àmọ́ àpapọ̀ lówó àti tó bá ti tẹ̀ ṣètò ọlọ́run. bẹ́ẹ̀ bá ti tẹ̀ ṣètò ọlọ́run mọ̀rọ̀ fún bẹ́ẹ̀yàn mẹ́ta ló máa gèrí mọ̀rọ̀ fún bẹ́ẹ̀yàn bájọ́ mọ̀ tí ó mọ̀rọ̀ fún kọ́mọ àwọn mi lọ bí tí ń bá ń fẹ́ àmúlówó mọ̀rọ̀ fún o àti tí ń bá àti tó bá nítorí. hájà àmọ̀yìn náà yìí mò ń gbókò ẹ̀. mo wá gbọ́ wípé ọ̀rà mọ́tò fún ìmọ̀ọ́mọ̀ àná. Ṣé bẹ́ẹ̀ ni? Àkọ́kọ́ tí mo kọ́ gbọ́ pẹ̀lú ẹ̀rí dáadáa nìyẹn. Lẹ́yìn náà mo á gbọ́ pé ń gbèrè lọ mọ́ta. Àkọ́kọ́ tí mo kọ́ gbọ́ fún ọmọ ní oṣù wa mọ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn ìjọ mi, àwọn ẹnu mi, tí wọ́n wá bà mí ní alájà mi náà ti kúta láì. Ṣé à ń bẹ? Ọlọ́wọ́ jẹ́ mi yóò gbé. Àlùbá kọ́ lánàá. Àwọn àyà náà ìjọba gbogbo ìyá dáadáa. Àwọn ẹni sábà gbẹ̀yìn nítorí dáadáa tí wọ́n ṣe kọ́kọ́ wọn. Àwọn ẹni sábà gbẹ̀yìn. Ẹ̀yin náà máa wò ó gbogbo ìyá dáadáa ní gbẹ̀yìn. Ọkọ̀ wọn ṣáájú náà ni. Ìṣèjì ni o, nígbà tí a máa ṣe èsì àmọ́kùnrin pọ̀. Lẹ́yìn tí bàbá tèmi kú, ìyá mi sọdún mẹ́tàlélógún tí òkú kó tó ṣẹ̀ṣẹ̀ wá kú. Mo wá sí bẹ́ẹ̀ tọ́pọ̀. Rò pé ìyá wa aláìsí wa tí ìwúwo lọ́kànkán yìí, àtàlájì àgbà àtàwọn kékeré, àtẹni tí ìyá tó ti kú àti tó kù. Ó rò pé kọ́lọ́wọ́ gbé kí á rí wọn pẹ́. Àwọn ọkọ wọn mẹ̀sí lọ, ọmọ tó jọ mẹ́ta. Káwọn náà tó lọ. Bọ́lá ti ṣe tọ̀hún tó béèrè náà, ìyá yìí náà ọlọ́run ó jẹ́ kọ́kọ́ lẹ́yìn ọkọ ẹ̀ náà. Ọlọ́run àforíjì bàbá náà. Nígbà tí wọ́n dé bọ́ọ̀ ti rí lọ́wọ́ ajẹ́ kí n wá. Nígbà mo rí gbogbo àwọn èdè mi, wọ́n sì ń ṣe ètò ojú òkú ẹ̀ dáadáa. Owó tí ń ná tí wọ́n gbọ́ yìí, ọ̀pàpọ̀ borí ìfiwọlé látara wípé alábí náà صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ọ̀nà kọ̀ ọ̀nà ti gbangba ọ̀yẹ́dẹ́rẹ́ owó náà dẹ́rẹ́ àtàlà ti ṣẹ̀yà àkà wọ́n wá gbọ́ pé ń sa ìdá yìí tí mo gbọ́ sí fẹ́ káwọn kan sọ sí mo béèrè ọmọ rẹ̀ àwọn tó béèrè pé kì í ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ wọn. Mo wá rí wípé ọlọ́wọ́ bá ní gbogbo owó àwọn èèyàn wò láyé ìtajà ohun kó bá ẹ̀dá àti wọ̀sán rí yóò máa bẹ fún ọ ilé yóò máa bẹ fún ọ. Ìwà tí wàá kí mòye náà jà mòye náà tó ń wù ọ̀dọ̀ wẹ̀. Jẹ́ kí dáadáa rẹ̀ máa lékún kọ́ máa lékún sí o. Dáadáa rẹ̀ kọ́ máa lékún sí. Ọlọ́mọdé ọ̀rọ̀ padà sí. Ìtẹ̀lé tọkọ ẹ ọba tẹ̀lé ti bàbá ìyá kan ọ̀pọ̀lọkàn. Bọ́lá ti fún ọ láti tí wọ́n yà yé sọ́kọ o. Àmọ́ òun ọ̀gbọ́ bẹ́ẹ̀ dípò ìyájú sọ́kọ ètò ìṣe wà sí i. Ẹni ò ní lọ mọ́ṣẹ́ wà sí kan. Ẹni tọ́lá wá rí bó ti rí. Lọ́wọ́ wá tó ń tọ́rọ wọn bá sọ wípé láwọn okú bàtà àrìjẹ náà tó àdí ni yóò wà àrìjẹ ńlá ilé ìbẹ̀rẹ̀ wọ́n máa ń fọ́lá àti gbogbo nǹkan dàbí àbáyé. Nígbà wọn wá rí wípé bàbá ni wọ́n pè mí, bàbá àjàmú iná kì í wọ́n pè mí. Tí sì ń gbé ìyàwó wájú àbẹ̀lẹ̀wájú àbúrò wájú tòfíìkì ọ̀rẹ́ mi ọmọ kéwù mi. Ọ̀rẹ́ ájì títí sàkété mo tún rí ájì àyà ìlú kan ọ̀nà kàràkàrà ń bẹ̀rẹ̀ ó wá sí pẹ̀lú ẹ kò sí pè bọ̀rọ̀ ní
Bẹ́ẹ̀ ọ̀bá mọ èdè Faransé kẹ́lọ̀ èèyàn fẹ́ lẹ́bi kí í tẹ̀sí kan Faransé orí ìṣe bọ̀rọ̀. Ebiye. Ọlọ́wọ́ obìnrin wa o. Wọ̀lẹ́bí náà sọ́bàrú ọmú ti gan-an. Lọ́kùnrin àti lọ́bìnrin gbogbo àwọn tó bá dá bẹ́ẹ̀. Wọ́n wà ní Ghana wọ́n máa ń padà rìn àbá ẹ̀. Àtàwọn bàbá wọn tó dára. Bàbá ìjàmù yẹn náà sì ló kú. Bí bàbá ọ̀páta ọmọ yìí ní dáa. Àti bàbá náà ó níbi tó dáa kó tó kọ́ ọmọ tó dáa. Níbi tó dáa sí kó tó kọ́ ọmọ tó dára. Kó tó bí ọmọ tó dára. Lọ́fà tó fi rí bẹ́ẹ̀. Ọlọ́run wá ní pọ̀ wá jẹ́ pé bàbá lọ́dọ̀ nǹkan dákọ̀ lórí bàbá náà. Iná lọ̀rọ̀ ti wá. Ọlọ́run ní bàbá wọn yóò bá wà lè jẹ́ náà. Wàjíwájí tó bá jọkọ ìyàwó wọn bá wà lè jẹ́ náà. Tó bá yáya ọkọ wọn bá wà lè jẹ́ náà. Wọ́n zó rẹ̀ yáàtì. Bẹ́ẹ̀ làwọn ọmọ tó jáde lára wọn. Wọ̀lùmọ̀lá ayọ́ká tí ẹjọ́ kúrú náà lẹ́yìn ní kò lè dáadé. Àwọn aláìkọ́ náà wọ́n máa wọlé bá wọn láì jẹun náà yìí. Wọ́n máa kí wọn pé sàlámù náà lẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n máa gbà wọlé pé àlàáfíà lọ fún yìí. Bí máa ń sábà rẹ̀ lú pẹ̀lú tí ẹ̀rọ jù sí láyé fún ní máa òkú bá gbà. Àti bàtún rẹ̀ tí ẹ wá rí ọmọ ìtọ́ àfòyí o. Tó àti bàtún rẹ̀ Ọlọ́run kò fún ájàmù ní ká àtọ́kọ́ rẹ̀. Ọlọ́run kò fún gbogbo wa náà láti bọ̀tán. Ìbáraẹ̀kọ́ ọlá ní Muhammad, ìbáraẹ̀kọ́ ọlá àlùkò ààrẹ. Tí gbogbo wa papọ̀ iná àti ẹ̀mẹ́ta ṣoṣo káàkiri. Iná kàyọ̀tọ̀ ọ̀gá ọ̀tọ́ ilé ọ̀sìn ìgbàwá náà. Iná sàánà àtàwọ̀ aláwọ̀ bó ti wá rí wọn ni. Ètò wa kò ní sí ẹni tó bá fẹ́ jíṣẹ́ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀la lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sọ̀rọ̀ wà lóko. Èyí tá a máa wá wí nínú ìgbà tí ẹ máa jíṣẹ́ yẹn ẹ̀yọ́ máa kéré èyí tí ọmọ ìjíṣẹ́ máa jíṣẹ́. Ẹwà pé aláhù yàrá hámù aláhù yóò kò rí mọ́ aláhù yàrá àṣòhò èyí àtàlí sí wà rí bí aláhù yàrá hámù aláhù yóò kò rí mọ́ aláhù yàrá àṣòhò èyí àtàlí sí wà rí aláhù yàrá hámù ìyá bàbá ájàmù ìrìnàkì àti aláàjì Abdulwasi bàbá tó lọ ilé bàbá náà alhaji Abdulrahim ní ìlànà apèsè gbogbo ìta kéwìjì lálùkọ̀ránì àti wáàsí àti ìta ṣe lágbó àtọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba àti sàrà àtàdúrà tí wọ́n ti ṣe àti tí wọ́n tún padà ṣe ọlọ́run ọba kó mú lábàbá náà. Allahu yarhamu Allahu yarhamu Allahu yarhamu ọlọ́run ọba àkọ́kọ́ ilé kó fèrè ẹsẹ̀ rẹ̀ jí kọ́pà àṣìṣe rẹ̀ rẹ́ èèyàn ní dára kọ́mọ̀ láti ṣe ọlọ́run ọba pàṣìṣe rẹ̀ rẹ́. Allahu yarhamu Allahu yarhamu Allahu yakrimu Allahu yarhamu ẹni máa ń yá ara ní ìṣòro àjàdé wọn máa sọ̀tà láwọ̀ wọn wọ́n sọ̀tà láti ìṣọ̀ ọlọ́run ó wí pé ká sọ̀tà láti ìṣọ̀ ọlọ́run ó wí bẹ́ẹ̀ ni Allahu yarhamu Allahu yakrimu Allahu yarhamu
Allahu yukrimuhu, Allahu yab'athuhu fi ahsani suwari. Níjọ́ téèyàn bá dìde nínú sàárè, níjọ́ tá a bá kú, a padà dìde nínú sàárè, a wà nínú sàárè, ìgbà tá a bá dìde nínú sàárè, gbogbo sàrà tí a ń ṣe àtàdúrà tá à ń ṣe yóò máa lọ bá òkú pẹ̀lú rẹ̀. Yóò máa jẹ́ títí ọlẹ́, yóò máa bẹ pẹ̀lú ẹ̀ títí yóò máa lọ títí gbàtà àti gbé ìdìde, á gbé ìdìde pẹ̀lú iyì náà àti súrà náà àti àlùbáríkà náà. Kọ́lọ̀ ọba ń jẹ́ kí bàbá yìí tí ọba dìde nínú sàárè lọ́wọ́ jẹ́ ọlọ́run ọba kọ́lọ̀ ọba ọjọ́ ìdìde fi àǹfààní sí wáyé aláwọ̀ yàgò wá sóhun. àǹfààní sí wáyé. Aláwọ̀ yàgò aláwọ̀ yọ̀bẹ̀rẹ̀ Àjáde òun ní kí n ka kìíní ní bìíye náà abẹ́ ìdíje kàtíkẹ́kì gan. Ìní kí n ka alẹ́tẹ̀ kan lè sí ìtàn ọlọ́run tó gbà ọlọ́run mú ládà rẹ̀ bá bàbá àlà òye rẹ̀. Àlà òye kò rí òun. Tó wá ní ó fàdé máa jìlé o, alhamdulillah. Ní àwọ̀ ya rẹ̀ á mọ̀ ọ́, àwọ̀ ya ọkọ̀ rẹ̀ mọ̀ ọ́. Wákàtí ẹ̀ máa àdúrà tẹ́ ẹ̀ máa ṣe ìyà fún yẹn. Ìdí òsè wọn obìnrin lọ́rùn, á rí ti wọn fún wọn tí wọ́n máa bì. Ẹ̀yin ọkùnrin ẹ máa wí sí ẹ máa rí. Ìyá àti bàbá wọ́n rí wáyé wa dáadáa tó sì tọ́ wa. Káwa náà wá ṣe ọmọ fún wọn kárí ọ̀rọ̀ wọn kábọ̀ wọn láti rí. Báwa ti ṣe wáyé ọwọ́ wọn ni ìgbà tí wọ́n bí wa, wọ́n bí wa lọ́wọ́ ìyá bí wa sọ́wọ́ bàbá. Bí ọ̀bá sí bàbá rẹ mú, ọkẹ́ ní tó jẹ́ bàbá fún ọ. Ẹ̀gbọ́n bàbá ni, àbúrò bàbá ni, bàbá náà ni. Lọ́wọ́ wọn, ìlànà ni wọ́n bí ojú ọwọ́ àdàgbà. Kọ́ wọn wá kọ́ ẹlẹ́kọ̀ọ́. Títí débi wípé àwọn náà wá kú. Kọ́ tọ́jú wọn títí wọ́n fi kú. Bí wọ́n bá kú ojú ó tì wọ́n. Bí wọ́n bá sàmójì tọ́jú wọn, pọ̀jọ́ wọn, pọ̀tọ́ wọn, pọ̀dọ̀ tí wọ́n tí wọ́n ti pọ̀ jẹ́ ọ̀sẹ̀ kan fún wọn. Wọ́n bá kú ọwá lọ́bùn wọn láti rí. Torí iṣẹ́ bá ti dá máa náà láwà yìí. Máa bá darúgbó kájọ́ ọkú bá gbọ́ náà bá kọjá àlà. Kò ní dáná. Dáàbá wá lọ́mọ. Ọmọ mi ò ní lè fara mẹ́kọ̀ọ́ sí àti ìrísí sí ọ̀gá rẹ̀. Àwọn ọmọ ọmọ ẹgbẹ́ mọ ibi tó náà ti jáde yìí. Ọlọ́rọ̀ yìí kọ̀ faramọ́ kọ́ pàtì yìí náà. Ìta ti yàtọ̀ sẹ́nukó nìyẹn, ẹranko ìtọ́jú ìyá kì í tẹ́jú bàbá kọ̀mọ̀ ìyá kọ̀mọ̀ bàbá bá ti dàgbà ọlọ nìyẹn. Ká má ṣe bẹ́ẹ̀, àwọn èbó rọ̀ lé èbó, ìbájẹ́ German, ìbájẹ́ Paris, Garant.
gbogbo wọn bá ti ẹranko tán ìwà ẹranko ni wọ́n ń hù wọ́n sì fẹ́ káwa náà ká ẹranko lọ́wọ́ ọ̀fẹ́ ká ẹranko bí wọn ká tọ́jú wọn nígbà tí wọ́n ń bẹ láàyè tí wọ́n bá ti kú ká bàṣírí wọn ká lọ́ọ́ sí wọn ká ṣáájú wọn síwájú ọlọ́run tó kọ́ lọ́wọ́ bọ́ yá sí wọn ṣíṣe òkú mi àmọ́ ṣíṣe òkú òun náà ní ẹni tí ọ̀tọ́ sì yá ọ̀tọ́jú bàbá nígbà àwọn ń bẹ ìsàlẹ̀ kì í tó fún wọn bá kú wọn tẹ̀lé fún wọn kí ni jẹ́ yẹn kí lè yẹ yẹn fẹ́ ṣe fún nígbà tó wá kú ọwọ́ àtẹ̀yẹ fún ẹ̀yẹ tí ọwọ́ àtẹ̀ fún ṣé èmi jẹ́ kú mẹ́rin àti ní ọ̀dẹ̀ ọ̀nà lọ ń bi fún lọ. níbi láwọn lè fi yánà ká máa dálé mọ́ ti sàn dábò ní wọ́n fi háyà tí a máa ń zà owó ẹ̀dẹ́sẹ̀ ní záàdì wọ́n fi háyà tí a máa ń zà owó ẹ̀dẹ́sẹ̀ ní záàdì. láwọn lè fi yánà ká má jẹun yọ padà lè mọ́ ti sàn dábò ní. ìgbà àmọ̀kú tán wá ń dàgbọ́ ìgbà àmọ̀kú tán ń pa màálùú ìgbà àmọ̀kú tán ń pẹ́ bí ọ̀ ń para ọwọ́ àti ìjẹ òun dé òun yọ ọlọ́ ń bọ̀ nítorí kéwì wọ́n fi hàyà ti ya máa ń gbàwọ̀ àdìsá ní záàdì ìgbà tí ń bẹ láwọn ọmọ pè ọ́ ń wòjọ́ ebi ìpamẹ́ àwọn òfin lé ń jẹ òtútù ní ìwé òfin látọ̀ láwọn ilẹ̀ fi yánà ká bá dàgbọ̀ òtí tá ń dàbò ni. وفي حياتي ما زوجتني ذاتي كلا فعليه كلا فعليه tọ́jú rẹ̀ nígbà tí ń bẹ láàyè ẹ̀yẹ tá a fẹ́ ṣe fún kílẹ̀ yẹn náà kí ló fẹ́ já sí tí ìbá ti ń tọ́lọ̀ ń bá níbo kúbákúbá ìyẹn ìṣèpò tó ń tàǹbà ní fún òun ní tẹ̀lé fúnra rẹ̀ tó kú kó ti wù ọ́ àti bọ́lọ̀ ń bá ti ní oṣù náà ni ó gbé tí fífẹ́ ẹ̀kọ́ òun lè ṣàṣe dànù ní láwọn ilẹ̀ tí yá nà ká bá dàlẹ́mọ́ tí kan dábò ní wọ́n fi háyà tí a máa lọ́wọ́ àdéjà ní ìzáàdì. àbádùá àdúà bẹ̀rẹ̀ láti ìgbà tó kú bá tó kú. àdúà yẹn ara tẹ̀ ni àwọn àpá kan wá sọ fún wa wípé wàá lé sálì ní sáàlì ìlànà fàá وأن كايا فسوق يرى ثم يجزاو الجزاء الأوفى وأن إلى ربك المنتهى أو كان يبقى آية náà lọ sọ wípé bọ́kù bá ti kú sàrà ọ̀bọ́kù àdó ọ̀bọ́kù bẹ́ẹ̀ bọ́kẹ̀tẹ̀ rí lọ́lọ́run bá rí mẹ́ ẹni ó kú sí kẹ̀kẹ́ rí tí ó ṣe lọ́run tẹ́ ẹ wá ní kẹ̀kẹ́ lẹ́ẹ̀dẹ̀ fún gbàgbékú tí ó dípò ìrìn tó ti tí ó dípò ìrìn tó ti ìjọba tó dípò ẹ̀ ẹ̀ní kìíní kẹ̀kẹ́ lẹ́ẹ̀dẹ̀ fún ló dípò àwẹ̀ tó gbà rárá àwẹ̀ tó gbà ní tiẹ̀ ní ọ̀bà. gbogbo ṣẹ́ ẹ kéèyàn ṣe fún rẹ̀ tọ́lọ̀ ní ìwọ ni kó o ṣe. ilé ní ẹlòmí ọ̀bà. àmọ́ iṣẹ́ ẹ tọ́lọ̀ ní yọ̀ mọ́ wọn. ọlọ́run bá yẹ ẹ lẹ̀ ọlọ́run ní ká máa ṣàdúrà fáwọn òbí lọ́lọ́run ti sọ wípé wọ́n kàdá ara búkà ayé àkàbùdù ilẹ̀ ìyá òun wọ́n wá níbẹ̀ ìsọ́nà ìmọ̀ ẹ̀rọ̀gánà ìdákàlì kìbára àhàdùnmá àwòkìláhùmá wọlá àtẹkùnláhùmá òfin ولا تنحرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. ìdíjà fẹ́ ló ń bẹ̀ pé láàdá fún ìgbà tí ń bẹ̀ láì kí wọ́n bá kú kó rà bẹ̀rẹ̀ amóhùnmá. àwọn aláàbò máa ní kó rà bẹ̀rẹ̀ amóhùnmá. kámára ṣe máa ní.
حين ربياني صغيرا رب ارحمهما كما ربياني تفسيري ọwọ́ àti kún pé ìrẹ̀hámùmá ọlọ́wọ́ bàbá mi tẹ́ wọn gbóló ti gbé tẹ̀síbí wo àhámẹ́ ti jáde ká máa ráyè máa ní gẹ́gẹ́ bí wọ́n ti tẹ́ mi gẹ́gẹ́ bí wọ́n ti sàánú mi bí wọ́n ti jẹ̀ mí. kí nàrà bàá ní sọ́rọ̀ ìra ìgbà wọn wò mí nígbà wọn wà ń kékeré. kí náà ní ìrẹ̀hámùmá. كما ربياني حسب إيجازي نعم الله فلو تكبرت كما وي بẹ́ẹ̀kú ọlọ́run ti gbà á pé sásàdó àfún wọn ti sàrà fún ọ. ìṣẹ́ náà wọn sàádà ànábì ìjẹ fáà ọwọ́ ní wọn ọwọ́ àlọ́ bí ànábì wípé ìyá àwọn olùfàtò òkú tí bá ti ń tẹ́ láyé ni yóò fàtọ̀ tẹ́lẹ̀ tó kó wọn máa kó wọn ṣe sàrà tó yẹ kí wọn ṣe sàrà yìí. nígbà wọn lè ṣe sàrà fún aládùúgbò tó ṣe sàrà fún sàrà ọba wọn ṣe sàrà. kí ni kí já sàrà àti sàrà àti sáyẹn ẹ̀mí náà la tó kí nǹkan lọ́ba. àwọn abẹ́ tí ẹ̀mí kan lọ́rùn nínú ẹ̀mí ọlọ́run tọ́lọ́ ń dá afẹ́sí dáadáa fún ẹ̀mí náà sínú rẹ̀ ó dùn. ó bẹ̀rẹ̀ lára omi ó yẹ kan èso ó fi kan oúnjẹ owó lọ́wọ́ ágẹ̀rì. kí ló wọ́ oúnjẹ gan-an àti omi irú ìlú ló tètè sẹ́rí. báńtá ń sọ̀rọ̀ báyìí. ikọ̀ ẹni yóò lè jáde ìlàkẹ́gùn kí jáde rí ẹni wọ́n máa wá bẹ̀ nígbà mo ń dá ìdá yìí èyí tó gbẹ ìlú òtí tutù padà. ó ti dọ́kàn náà ọkàn náà tó wá dé ó fi ọkàn mi balẹ̀. ǹjẹ́ ẹni tó ń gbẹ̀ngbẹ̀ tá a bá fún olómi pẹ̀lú àníyàn yìí tí omi ká fún yìí agbọ̀tẹ́ẹ̀lì nínú àbá gbọ́ wọn lòun ti ṣe ìkẹ́fúnlágbájá eléyìí lọ yá jù. oúnjẹ rẹ̀ ń tẹ́bi nípa kápọ̀ olóúnjẹ náà lọ yá jù. káwá fún olówó káwá fún olówó owó nígbà kẹ́kẹ́ tí yóò tún sàǹfààní níbi káàmù. kò ní sí àǹfààní ẹsẹ̀ kẹta náà tó gbà ọmọ yìí pé gbogbo tó ń bá fẹ́ ní lẹ́yìn ìgbà tó ń lówó yìí náà lówó yìí. káwá fún ẹni ọlọ́run ìdẹ́gbẹ́ ká máa lẹ́nu ọkùnrin ká máa fi mutí ká máa fi fún ẹni tí ò ní pẹ́lú òun ojú òkú tọ́lọ̀ wọn gbà. ẹgbà tó fún ẹni tí ò ní kíní nǹkan yẹ pé ẹni tí ń ṣe ẹlọ́run ló ń pọ̀ fún. ọ̀hà lọ fi olóhùn sọ̀kú òun ṣe òkú jẹun òun jẹ òkú wọ́n ṣe. ní jíjẹ́ pé mùsùlùmí kì í ṣe òkú jẹ mùsùlùmí a máa ṣe sàrà àfẹ́kù ni a kì í ṣe òkú ni a gbé fún kábàkiri ẹ̀ ni. nípa bẹ́ẹ̀ bí abáṣàdúrà bẹ́ẹ̀ ọlọ́run alábìnrin kama ní kàkà àníhù amálùkùn ńlá ní sàlásìn bí ènìyàn bá kú gbogbo iṣẹ́ tí ń ṣe láyé ó ti tó ọkàn ò ní jẹ́ tiẹ̀ máa ń ṣe ti ṣe wà àbẹ́bí tí ń túmọ̀ wà ní ìsàlẹ̀ ìsàlẹ̀ la máa ń sà á wà ń nasa àyàwó sófà yọrọ. ilá ìtọ́ba ti mẹ́ta wá mí sọ̀dọ̀ káàkiri ìjà ẹ̀yà sàrà kan tí kì í jáǹgbà kan tọ́jọ́ wípé tí wọ́n bá gbé e kalẹ̀ wọ́n máa ṣàǹfààní lára sàrà yìí ní gbèrè
láwọn wáyé pé ẹni tó gbé sàrá àyíkalẹ̀ abẹ́ńtà gbé sàrá àyíkalẹ̀ fún lágbájá àbàrẹ̀ ń bẹ̀ ọlọ́run mú bẹ́ẹ̀ ní lágbájá táà ti gbé kalẹ̀ sọ̀dà káàkiri ìjọ àríyá òun ló ṣe bàbá ṣe fún nínú dúkìá ẹ̀. Ẹlẹ́mì yóò ń tọ́fà òbí yí ẹni fún ní mímọ̀ tó fi kọ́yàn. Wọ́n wá ń fi ṣàǹfààní lẹ́yìn ikú ẹ̀. Wọ́n bá kó àmà fún ọ ní ládàá yóò gbà tí wọ́n fi ń ṣàǹfààní mímọ̀ yẹn. Abẹ́ni èsì wà láti sílẹ̀. Abẹ́ni tó kọ́ mọ́ ń kéwú. Èkejì ní ọ̀wá aládé yìí sọ́ọ́lẹ̀ ẹ̀yẹ́dẹ́ ọ̀hún lọ́hùn. Abọ́mọ́rẹ́ gẹ́gẹ́ bí Abdulwasi àtàjàmù náà tó. Ó pè ẹjọ́ pé kí wọ́n ṣàdá fún ìyá wọn. Á ṣàdá fún ọba wọn. Ọlọ́run gbà bẹ́ẹ̀. Ọlọ́run á máa torí ọmọ kẹ́yà. Ọlọ́run á máa torí ìyá kẹ́mọ. Ọlọ́run á máa torí ọmọ kẹ́bàbà. Ọlọ́run á máa torí bàbá kẹ́ ọmọ. Ọlọ́run á torí aya kẹ́ ọkọ. Ọlọ́run torí ọkọ kẹ́ aya. Ọlọ́run ọba náà lọ sọ bẹ́ẹ̀. Ọlọ́run ni wọ́n lẹ́bí ìlànà sábàrú mú ti dà wájú níra tìhìn. Wọ́n á bá mi sọ̀lá àtàwọn àti ìzàkàdà. ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين كفروا ابتغاء ربهم وأقاموا الصلاة وآتوا الزكاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات تجري لها يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم ومن ذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. Ọlọ́run bá ti láyé wa bẹ́ẹ̀. Aláìní lọ sọ́dọ̀ rú àwọn tó fara mọ́tẹ̀ ni. Ọ̀sẹ̀ tí ó ṣe fẹ́ náà tó wò lébu. Ọba ìgbẹ̀gbẹ̀ ọlọ́run ní òní bú ọ. Ẹni ọlọ́run ní òní bú ọ. Èyí tí ìṣe ni ọlọ́run ó bú ọ. Bẹ́ẹ̀ èèyàn bá ń ṣe tẹ́nìkan. Ẹni tí ó sì ṣe tó ń tàn kó bù. Báwo ni ó ṣe tẹ́kùn ó bú nítorí ọlọ́run? Tó bá yá pé ń tòótọ́ lọ́sàn ọlọ́run. Àwọn tẹ̀lé ni ìṣẹ́bà ń sábìrin. Ó sì ń gbọ́ nítorí obìnrin èsì kan ọ̀gbọ́. Ẹwọ́ obìnrin náà ń lọ́kọ̀ tí wọ́n sì sọ fún ọ̀rùkẹ́ ẹjọ́ fẹ́fẹ́ yìí ẹ̀ṣẹ̀ gan ni ìrí náà fẹ́ jẹ́ bẹ́ẹ̀. Àtìgbà nínú bẹ́ẹ̀. Àhán kí ló ṣe tẹ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀. Lẹ́yìn tí ń bó ń ṣe ọlọ́run wípé ìhìbùhù ló ṣe bù sí ìhìmàlámàtá. إن الملامة فيه من أعدائه. Ìjọ́ tí bú ẹja náà ní wù mí.
òhìbò ìfẹ́ra ni tó wí yẹn wọ́n òhìbò fi ní wàhálà àmàta nítorí òbí bù bọ́ bá kójú ní ìgbà ojú tó fi bu yẹn gan-an ojú tó sàmì kú lọ lẹ́nu yìí. wọ́n bá kéyìn ìrìn pé ìrìn ìrìn náà kan mo jẹ fẹ́ máa rí ọkọ̀ lòdì sọ́dọ̀ rẹ ni kọ̀ lòdì sọ́dọ̀ sí ni. Ọlọ́wọ́ ọba fẹ́ràn wa káwa náà fẹ́ràn ọlọ́run. Tẹ́lọ̀hún tọ́lọ̀hún fẹ́ wa tó fi ké wa báyìí. Káwa náà ká fẹ́ràn ọlọ́run. Méjì náà ni ẹni káà bẹ̀rù àtẹ̀ǹtà fẹ́ràn. Méjèèjì ló pé sọ́dọ̀ ọlọ́run. Ẹni wọn lágbára tó lè mú mi tó lè dè níyà. Báàbá fẹ́ràn ẹ̀ sáà lè bẹ̀rù ẹ̀. Lẹ́yìn ọba lọ́lọ́pàá tí ọba fẹ́ràn ọlọ́pàá ti yọ ọdẹ rẹ̀. Kí ni pẹ̀lú ọlọ́pàá lè mú un? Lẹ́yìn ọba ṣe ń bẹ lábẹ́ ìjọba tí ọba fẹ́ràn ìjọba ti yọ ọdẹ rẹ̀. Àbá ilé èèyàn mẹ́ta ọ̀fẹ́ ọkọ̀ bó fẹ́ràn rẹ̀ ọ̀fẹ́ rẹ̀ bí ọ̀fẹ́ràn rẹ̀ ọ̀fẹ́ rẹ̀. Ọ̀hún ibi dé ìgbà. Ìyá mi, bàbá mi, oní ìyá rẹ̀ kò tiẹ̀ fẹ́ràn rẹ̀ wọ́n lọ́wọ́ àti ọ̀pààrọ̀ ìyá mi. Oní bàbá rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ kọ́ọ̀fì tó fi bàbá mi sí bàbá. Ọ̀fẹ́ràn rẹ̀ kúláàsì ọ̀fẹ́rẹ̀. Kọ̀fẹ́ràn rẹ̀ ọ̀fẹ́rẹ̀. Kọ̀fẹ́ràn rẹ̀ sí ẹ̀kún lẹ́nu rẹ̀ àti kó wí pétò wọ́n ló ti bọ́ sí wọ́n ló ti hùwà tó rẹ̀ fẹ́ràn rẹ̀ kọ́ ọ̀bá jọ́ máa dáadáa. Bẹ́ẹ̀ náà rẹ̀ ti tọ́ kọ́ọ̀yàn lẹ́kọ̀ọ́. Àwọn àbáà tí ń sọ̀rọ̀ láti ẹ̀sán yìí wọ́n wò ní wa. Wípé àbáà mi lajẹ́ nǹkan ṣe wáṣẹ̀ ìlúgbù. Adékọ́lọ́dọ̀ ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà gbogbo wọn lè ní bájà. Gbogbo tí wọ́n bá ti tọ́ ẹ bá rà apá kan tí èlé tó máa ṣe ìwúrẹ̀ ẹ̀jà wọ́n jọ ń pàdé níbi ẹ̀ṣẹ̀ ni. Apá kan tí ọ̀bá lè fọ́ ọmọ sí rẹ̀ wí, ọmọ sí rẹ̀ ti rí sí, ìpínlẹ̀ fẹ́ rí, ìgbà àwa ní ìrìn lọ sí nǹkan náà. Àwa ní ìrìn lọ sí nǹkan báyìí, kí náà kọ̀ fún àmì kò lè kọ̀. Náà làáfà fi bámọ sí orí, náà lọ̀gá fi lè bọ́mọ sí orí. Yóò sì padà wá dà. Nígbà ọba wa yí yóò padà wá yí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè dáadáa ní ọjọ́ fún. Abẹ́lẹ́tọ̀ ń bá ń bá ọmọ wí ọ̀gá lórí pé àfáàní ò ti èlé púpọ̀ ó burú. Mo fún bàbá kan tẹ̀ rà sàrà bóyá kò dèèyàn sílẹ̀ ní púpọ̀. Wọ́n fún àwọn ọmọ tí ó fi lọ́dọ̀ mi. Ni wọ́n bá dà fún àbúrú, ni wọ́n bá lọ ra méjèlé, ni wọ́n bá fi sínú oúnjẹ fáfá. Ọlọ́run ni ọmọ fàáfá ọmọ kẹ́kẹ́ tó bá gbọ́rọ̀ náà rí ọmọ yẹn sí. Tọ́kọ̀ ẹ̀yìn ṣe tọ́kọ̀ ẹlówó, tọ́kọ̀ ẹ̀yìn ṣe owó, tọ́kọ̀ ẹlẹ́sìn, ọ̀fẹ́ràn rẹ̀, òdìtú láti kọ́ ọ̀fẹ́ràn rẹ̀. Kọ̀fẹ́ràn rẹ̀, òdìtú láti kọ́ ọ̀fẹ́ràn rẹ̀. Ìjọba tọ́lọ́wọ́ ẹ̀yẹ lórí tí ń jẹ lórí rẹ̀, ọ̀fẹ́ràn rẹ̀, òdìtú láti kọ́ ọ̀fẹ́ràn rẹ̀. Kọ̀fẹ́ràn rẹ̀, òdìtú láti kọ́ ọ̀fẹ́ràn rẹ̀. Àmẹ́jẹ̀ kanáà nù. Kámáyà kí kọ́mọ̀gbé ọlọ́wọ́ mi ìsápadà fọ́nà wa. Àṣẹ ọlọ́run ẹ̀dá wípé àwọn òbí ọlọ́run ní káṣẹ́ dáadáa fún wọn, dáadáa tá a bá ti àdúrà tá a bá ti fún wọn, àti dáadáa tá a bá ti ọlọ́wọ́ a máa kéré ire ra wa bá ara wa mu. Lọ́lọ́run ti tó wọ́n lẹ̀dí nà sọ̀bàrú ẹni ọ̀rọ̀jú láti ṣètò, ẹni ọ̀rọ̀jú láti sìn, ẹni ọ̀rọ̀jú láti fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹni ọ̀rọ̀jú tó ń bá ṣe ń tí ọ̀dà fún. Ọlọ́run tán náà wá ṣùgbọ́n kọfẹ́ náà wá débi kọ́mọ̀ wá ṣe ń tí ọ̀dà fún wa. Àwọn ọmọ rẹ̀ pé wo lọ́lọ́run tó sì. Ìwọ olóhùn ló ti. Ọlọ́run ti mú tí ó dá níbẹ̀ tó fi ṣe é fún wa. Àwọn ọmọ
Kóòrò lọ́dọ̀ àwọn káàní kọ́dà wá dá ti tàbí tọ́dé. Bọ́lá wá ti dá tó yìí, àwọn akáà ṣètò ẹ̀ bẹ́ẹ̀, ọlọ́wọ́ ọba lọ́fẹ́ bẹ́ẹ̀. Síbẹ̀síbẹ̀ ẹ̀tọ́lámọ̀ ń tààfẹ́ wá, àwọn àjàbẹni tó kọ̀ sára wa, ọlọ́run ní gbogbo ẹni àlàdí náà sọ́bàrú alàtà, sọ́bàrú alàlẹ̀mùsíbà, sọ́bàrú alẹ̀lẹ̀màáfíà. Sùúrù mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn, àwọn tó ṣe sùúrù mẹ́tẹ̀ẹ̀ta tàbí ti ráwájú ní ọ̀dìn. Tí wọ́n fi ń wá àánú ọlọ́wọ́ ọba wà fáwọn ìsọ̀láàtà. Wọ́n wá ń kí wọn dáadáa, wà á ń fàkú. Bí máa rága ti náà hùn wọ́n ń náyé oúnjẹ fún wọn. Ṣé ra àwọn àlá ní ìyàtà wọ́n ní kọ́ àwọn náà gbangba. Ájàmù yín lẹ́kùn èmi ọ̀mọ̀ rí. Èmi yìí sì wo lówó mọ̀. Lẹ́yìn tí wọ́n bá ti lówó tí wọ́n bá ti kó lówó lẹ́yìn èmi máa lọ́wọ́ ọ̀hún. Ìbájọ́kùn, ìbájọ́bìnrin. Tọ́lá lọ́wọ́ owó ńlẹ̀ ọmọ fún mi. Ó tó fún mi lè tó fún mi. Ikú sì fi mí sì ti tó mi. Nígbà tí wọ́n tọrọ owó lọ́dọ̀ ọlọ́run, wọ́n á tọrọ owó lọ́dọ̀ olówó. Àti bíbí ìlú ní ìyànfà. Àti bíbí ìlú ní ìyànfà. Mọ́júlù ìlà àtẹ̀tàmá. Máa bàbá ńlá àbá. بكل من ضاعفنا بكل من بكل من طلعنا ما كان خير وصفا إلا كما طار وصفا